Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run láti inú ìwé mímọ́ Bíbélì. ní èyí tí a kà tí a sì gba òun náà sílẹ̀. Bákan náà fún gbogbo ẹni tí ó bá nífẹ̀ẹ́ sí i. Èyí ni apá kejì. Tí ń ṣe ìwé ìfihàn. Bákan náà nínú rẹ̀ a ó gbọ́ àwọn àyọkà láti inú ìwé mímọ́ Bíbélì. Bẹ́ẹ̀ sì ni kíka sáàmù orin Dáfídì fún àdúrà ní ìparí rẹ̀. Ìgbàgbọ́ wa ni pé Ọlọ́run yóò túmọ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú ọkàn gbogbo ènìyàn tí ó bá gbọ́. Àmín lórúkọ Jésù. Ilé-iṣẹ́ tí Ọlọ́run lò fún iṣẹ́ yìí àti olóòtú ni Johnsina Cinematography and Media Productions. àwọn olóòtú àgbà fún iṣẹ́ yìí ni Ìdílé Pastor and Evangelist John Ayọ̀bámi. Olúwa kí ó bùkún fún ìdílé náà. Àmín. Àwọn tí Ọlọ́run lò láti ka ọ̀rọ̀ Ọlọ́run. John Shina àti John Mary. Fún ohun kan tàbí èkejì lórí iṣẹ́ yìí. Ẹ pè sí orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08103523553 tàbí 07014231930. Iṣẹ́ yìí kò ṣeé fún títà o. Ẹ ṣé púpọ̀. Àlàáfíà àti oore ọ̀fẹ́ Ọlọ́run kí ó wà pẹ̀lú gbogbo etí tí ó ń gbọ́. Àmín. Ṣáájú ẹ gbọ́ àwọn àyọkà láti inú ìwé mímọ́ Bíbélì. Ìwé Máàkù orí 12 ẹsẹ̀ 30 títí dé ẹsẹ̀ 33. Kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo ìyè rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èyí ni òfin ìkíní. Èkejì sì dàbí rẹ̀. Fẹ́ ọmọnìkejì rẹ bí ara rẹ. Kò sì sí òfin mìíràn tí ó tóbi ju wọ̀nyí lọ. Akọ̀wé náà sì wí fún un pé olùkọ́ni ó dára. Òtítọ́ ni ó sọ pé Ọlọ́run kan níbẹ̀. Kò sì sí òmíràn bí kò ṣe òun. Àti kí a fi gbogbo àyà àti gbogbo òye àti gbogbo ọkàn àti gbogbo agbára fẹ́ ẹ àti kí a fẹ́ ọmọnìkejì ẹni bí ara ẹni. Ó ju gbogbo ẹbọ sísun àti ẹbọ lọ. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 28 títí dé ẹsẹ̀ 29 rẹ̀. Kí èyí kí ó má ṣe yà yín ní ẹnu nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tí ó wà ní isà òkú yóò gbóhùn rẹ̀. Wọn ó sì jáde wá, àwọn tí ó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Abala kejì. Kíka ìwé ìfihàn láti orí 1 títí dé ìparí rẹ̀. Ìwé ìfihàn orí 1 ẹsẹ̀ 1. Ìfihàn ti Jésù Kristi tí Ọlọ́run fi fún un láti fihàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣẹ nílọ́ọ́lọ́. Ó sì ránṣẹ́, ó sì fihàn láti ọwọ́ áńgẹ́lì rẹ̀ wá fún Jòhánù ìránṣẹ́ rẹ̀. Ẹsẹ̀ 2. Ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀rí Jésù Kristi àti ti ohun gbogbo tí ó rí. Ẹsẹ̀ 3. Olùbùkún ni ẹni tí ń kà á àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ìsọtẹ́lẹ̀ yìí tí ó sì ń pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́, nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀. Ẹsẹ̀ 4. Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Éṣíà. Oore ọ̀fẹ́ Ọlọ́run fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ń bẹ tí ó sì ti wà tí ó sì ń bọ̀ wá àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀. Ẹsẹ̀ 5. Àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí olóòótọ́, àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé, ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Ẹsẹ̀ 6. Tí yóò sì fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti Bàbá rẹ̀, tirẹ̀ ní ògo àti ìjọba láé àti láéláé. Àmín. Ẹsẹ̀ 7. Kíyèsí, ó ń bọ̀ nínú àwọn sánmọ̀, gbogbo ojú ni yóò sì rí i, àti àwọn tó gún ní ọ̀kọ̀ pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni. Àmín. Ẹsẹ̀ 7. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí, ẹni tí ó ń bẹ tí ó ti wà tí ó sì ń bọ̀ wá, Olódùmarè. JSCAM
TV nífẹ̀ẹ́ láti wò ó.